fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà Adé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù ohun tí a mú mi rí nígbà tí mò ń fi ẹ̀mí ṣọ́nà nípa tiyín sà, mo rí yín wípé à ń fi yín wé òkun. Beach. Yes sir. Sà, ṣé ẹ mọ odò sà? Odò. Mo mọ odò náà. Ẹ̀yin tí ẹ jẹ́ òkun, ẹ tún wá ń lé odò, ẹ tún fẹ́ ní odò. Sà, ìtí mo sọ yẹn báwo ló ṣe rí lójú yín sà? Very simple. Òkun òyìn ń lé odò bí odò Ògùn. Ibi kéèyàn máa ní ànímọ́ nìyẹn. Ànímọ́. Àbí ẹ̀yin rí olówó kan rí tẹ́ pé lẹ́yìn tó lówó ẹ̀ tán kò tún fẹ́ ní sí mọ́. Yes sir, ṣó wá yẹ kí òkun wa máa lé. Mo sọ fún yín. Mi ò sọ fún yín. Bàbá rẹ̀. Ṣé rí kórìí yín ò pé àbí? So ibi ilé ń bọ̀ ni mo ń pè yín lẹ́ẹ̀dúró kẹ́ẹ̀dá mi lóhùn àbí. Bọ̀dá Sàámú wàhálà yín gan pọ̀ jù. Wàhálà yín gan. Àwa lẹ̀ ń sọ ni. Wàhálà tèmi wọ̀ máa gbé máa gbà. Ẹ ní sùúrù ṣe gbọ́ ẹ tẹ̀ kẹ́sì kò lè tó báyẹn. Kò lè tó báyẹn. Ẹ má bínú alàgbà. Ẹ manage 10,000 yìí kẹ́ fi ṣe owó. Ó pọ̀ fún bàbá. Ẹ ká yíjà re bàbá àti orílẹ̀ kéré fáwọn àtẹ́ǹkì kéré fáwọn àbá ẹ fi nǹkan kún. Ẹ ní sùúrù. Ẹ mọ̀ kí n máa support èèyàn. Kò dẹ̀ sí bó ṣe máa wò kó rí táwọn boys mi bá wà ládùúgbò tó bá ń para báyìí máa support yín. Ẹ ní ẹ lọ́wọ́. Ẹ sà, ó ti pẹ́ tẹ́ ti wá sàdúgbò. Èmi náà dẹ̀ ti fẹ́ rí ìyẹn sẹpẹ́. Mo ó yà mí lẹ́nu pé mo bá yín lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí sọ bẹ́ẹ̀ ni mo fẹ́ wá rí. Àmọ́ ńgbà tẹ́ tún wá dé ẹ̀dẹ̀ mọ iye yín bóyá pọ̀ tó ẹ tún wá lọ fún àwọn voice ní 10,000 naira kí ni kàn fi ṣe ń gbòjẹ́ kọ́ ọ̀nà dá yín lókòwò kí ni kàn fi ṣe ń gbòjẹ́ kọ́ ọ̀nà jẹ́ kẹ́ ẹ̀ máa mí ẹ wò báńkò wọ́n gbọ́dọ̀ fowó kúnwó yẹn orí yín tó dàrú yẹn orí yín tó ti bàjẹ́ yẹn ẹ ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ wọ́n fún yín ní 10,000 naira ìsọpọ̀ kéré wọ́n rò pé orí yín ti dàrú ẹ̀sà máa padà wà rí sọ bẹ́ẹ̀ ni ẹ̀sà èmi náà ti fẹ́ rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ilẹ̀ ní fóònù ṣé ilẹ̀ ní ẹgbà. Bàbá Sàámú. ẹ tẹ̀ kẹ́sì Mr. Sàámú. Ẹ má wọrí ẹ fún ọ lówó wọn padà. Lémi. Ẹ fún ọ. Àjẹkẹ́ sáré mọ̀. Lémi. Bọ̀dá Sàámú máa jójú yín o. Àbórí ẹ̀ dàrú ni abẹ́rẹ́ ọmọ tó ṣojú bí kùtùkùtù òwúrọ̀ yìí níwọ̀ Mr. Sàámú. wà ríran wò. Ẹ tẹ̀ kẹ́sì ẹ fún ọ lówó yẹn má wọrí. nígbọ́. Ẹ fún. Ilé Ọlọ́run tá a wà ní ẹ̀sà mo fẹ́ rí yín ṣé mọ́tò yín rè sọ bẹ́ẹ̀ mo bọ̀ ó nìyẹn mo bọ̀. ẹ máa gba òtò. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú. Bàbá yìí ti pẹ́ jù ṣé kìí ṣe pé mi fúnra mi ni mo kó bára mi báyìí ṣá tí bàtí jẹ́ kó máa lọ jẹ́jẹ́ àbí kí n lọ lọ́wọ́ mú torí mo fẹ́ gbà dọ́bù náà ni mo ṣe ń tẹ̀lé káàkiri ó dẹ̀ lóun fẹ́ dọ́dọ̀ àwọn táwọn jọ ń ṣe ẹgbẹ́ ń bẹ̀ yẹn ni. How are you? Ẹ wo Ọlọ́run á máa fún yín ṣe o. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fara létà ń ṣe fara oko. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Àmín o àmín. Ẹ ṣé gan. Lágbára Ọlọ́run èròǹgbà yín a máa bá ti Ọlọ́run. Àmín o. Gbogbo wọn tẹ bá dẹ̀ dọ̀wọ́lé a máa yọrí sí rere. In fact, prayer yìí. Honorable. Prayer yìí yẹn o. My honorable. Ó ṣe mí bákan. Ó tún tọ́ ọ bà pò ó tún fẹ́ fún wọn lówó Ẹ gbà. Ẹ ṣé sà. Ẹ manage. Ẹ manage. Àwọn tí mo fẹ́ lé mú ló ń lọ yìí ẹ wò sà ẹ̀yin ẹ ti jẹ tẹ́tẹ́ àbí ẹ̀yin tún jẹ tẹ́tẹ́ ẹ sà a ní láti tọ́ra wa jẹ ṣé rí àwọn owó tẹ̀ náà yìí ẹ̀yin ò ṣe kúkú lọ into politics gangan ẹ̀yin gan fẹ́ popular jẹ́ wa gan tá a rò pa popular jingo ní wa ládùúgbò eléyìí ẹ fún lówó tọ̀hún ẹ fún lówó ẹ kúkú ṣe business yẹn gangan what is the business politics
abẹ́ ní interest nínú politics ni. Politics mo ní interest nínú politics. Interest kọ́ ẹ pé ìwà tó máa ń hù yẹn náà ni ìwà tó máa ń hù yẹn ni because bí mo ṣe dé láti abroad ni mo ti ń ronú nípa politics yìí. ẹ má sọ̀rọ̀ jù sáà ẹ má sọ̀rọ̀ jù the only problem tó wà bẹ́ẹ̀ ni pé you need a whole lot of money láti ṣe kí ni o láti make sure wípé ẹ contest fún any post tó bá wù yín àwọn èèyàn lọ́lọ́tún ló sì àwọn èèyàn kíra fún yín that is it ó kàn jẹ́ wípé ṣe mọ̀ pé there should be a particular budget téèyàn máa map out jáde fún particular post téèyàn fẹ́ contest fún for example ṣe ká sọ pé bí a bí 120 million òun lè map out jáde pé ẹ fẹ́ fi contest tẹ́ ẹ bá ní 30 million ẹ má bẹ̀rẹ̀ o 30 million yẹn máa waste ẹ̀ dànù ni o yes kó tiẹ̀ tó di pé ẹ bẹ̀rẹ̀ rárá ká wá sọ pé ẹ fẹ́ máa look for another money bí kan ẹ gbọ́dọ̀ ní 110 million naira tẹ́ ẹ bá wá fẹ́ jẹun tán kẹ́ ẹ tún yóò kẹ́ ẹ ṣẹ́kù ẹ gbọ́dọ̀ ní bí a bí 210 million lọ́wọ́ tẹ́ ẹ bá fẹ́ fi 120 contest ìyẹn nìyẹn so you need a whole lot of money gbogbo bílẹ̀ dẹ̀ ti máa wọ owó yẹn opportunity lẹ́ni yìí o. Saamu inú mi dùn mi tẹ wàá lérò pé irú ìwọ yìí náà tiẹ̀ wàá lè mọ̀ pé ó yẹ kéèyàn lówó kó tó ṣe politics. What are you talking about? àìmọye politicians tí mo ti bá rí àìmọye experience tí mo ti ní lọ́tùn lọ́sì. bọ́bọ́ tó owó yẹn ò wá sí ojú táwọn èèyàn fi ń wò mí mi ò tó gbogbo nǹkan tó ń fi ń wò mí yẹn. ẹ máa gbìyànjú láti wá ní gbogbo 5,000 10,000 10 ná káàkiri ẹ pa mọ́ ẹ tọ́jú ẹ̀ kẹ́ fi dín ńlá. sáà. I will do something about it. Do something about it. I will do it so fast. Okay. Make sure you get the money and go straight into the politics. Okay. Do you get it? Okay. ẹ kàn lọ fẹ́ lè 5,000 ẹ fún ní popularity náà ni gbogbo wọn ní ìdí. I will do something. On Saamu Alajo. Bóṣù bá tán mo fẹ́ gbowó mi o. I'm into politics. Mo dẹ̀ need owó tó ń dẹ́rù bà owó láti fi ṣe torí pé mo fẹ́ contest position tí mo dẹ̀ fẹ́ contest fún yẹn need owó gidi gan so torí ẹ̀ ni mo ṣe wá bá yín ọ̀nà tí n bá máa gbé gbà kí n ti rí owó kó má affect mi o mi fẹ́ tó má affect mi o. ṣé mo lè bá yín sọ̀rọ̀? Why not? Nítorí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mo rí pé èèyàn tó kàwé nìyí mo sì rí pé níwọ̀nba ti yẹn náà ẹ̀ ló lọ ọkọ̀ tí ń bẹ́ ń tàǹtẹ́ ẹ gbé wá wọn àbí kì í sẹ́yìn lẹ́ni. ìkànnà àwọn mọ́tò mi nìyẹn. bẹ́ẹ̀ ti wà yọ yẹyìn tó ẹ ló lọ ẹ ṣe mọ́ mú mi sí owó tẹ́ ẹ ní lọ́wọ́ òun kẹ́ ẹ mọ́ yọ àwa lẹ́nu láàrin. sà ṣe rí owó tí mo ní ẹ̀ tó bá jẹ́ láàrin àwọn family members mi ó tó mi náà bọ̀ nǹkan tí mo lọ kọrùn bọ̀ politics yìí kò tó náà rárá sá kò débi kan rárá gbogbo tẹ́ ń wò tẹ́ rò pé mo ní èmi ní kankan mo need owó gidi tẹ́yìn máa bá mi ṣètò ẹ̀ owó gidi tí ò ní affect mi. ó dà ṣe rí àlàní tó júwe ibi fún yín nígbà tó ti sọ̀rọ̀ yín mo ní kó lọ rèé mọ bí ó ti gba orúkọ yín orúkọ ìyá yín àti bàbá yín wá mo sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí láàrin yìí tí ó bá ẹlẹ́dàá yín mu wọ́n ti sọ fún mi àmọ́ yóò nà yín ní wàhálà díẹ̀ ẹ lọ rèé wá àwọn ọmọbìnrin 9 tẹ́ ẹ mọ̀ rí rárá 9 ni wọ́n ó jẹ́ o. obìnrin 9. 9. bẹ́ẹ̀ ni èmi ó wàá ṣe nǹkan kan fún yín ẹ mú nǹkan lọlé ẹ fi wẹ̀ omi tẹ́ ẹ bá fi wẹ̀ ìkànṣó báyìí ò gbọ́dọ̀ kàn lẹ̀ omi lẹ́yìn ó wà gbé wá àbó wàá parí nǹkan kan sínú rẹ̀ á wàá bù sínú kòkò 9 àwọn ọmọbìnrin 9 yìí á wàá júwe ìta olómùyànmùyàn oko wọn ó lọ rèé dá omi rìn síbẹ̀ bí wọ́n bá ń lọ wọ́n gbọ́dọ̀ pàdé èèyàn tí wọn ò bá wá pàdé èèyàn tí wọ́n bá ń padà bọ̀ ó di dandan gbọ̀n wọ́n gbọ́dọ̀ pàdé èèyàn ẹni tí wọ́n bá wá pàdé wọn ó wàá yọ nǹkan kan lára rẹ̀ bó ṣe bàtà rẹ̀ wọn ó yọ bọ́ bá dé fìlà wọn lè yọ tọ́ bá ṣe orí rẹ̀ wọn ó mú kí wọ́n sàmọ́ wọn lè ya díẹ̀ lára aṣọ tí ń bẹ lára rẹ̀ kí wọ́n mọ̀ mú bọ̀ ní òun ó máa wá tọpasẹ̀ wọn sẹ́mọ̀ pé kò sí bá ṣe gẹ́sìngẹ́sẹ́ tí ò ní sáré wọn yóò máa wá sáré bọ̀ yóò máa sáré tọ́ bá ti lè wọnú ọgbà ní ooo tí gàngán náà dúró de kú bá ti hé ẹ̀dá ìtókù dá wa. gàngán náà dúró de kú.
kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́dọ̀ mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó yẹ kúrò lórí mi o, ibi oníbi kó má gúnlẹ̀ sọ́nà mi. Ibi oníbi kó. Ẹ máa gbà mí, à ń lọ àréyàn, a tún padà bọ̀ náà àsúréyàn. A lè ti fẹ́ wọnú àdúgbò báyìí. Tèmi ti bá mi báyìí, mi ìdẹ́fẹ́ ṣiṣẹ́ ìwọ̀n ló sọ pé kí wọ́n ṣiṣẹ́ mi fẹ́ ṣe ìwọ̀n ló ní kí n ṣe o. Lẹ́nu ṣiṣẹ́ ọjà rẹ̀, ìgbà tó fún 20,000 naira ò mọ́ gbà yẹn. Ìgbà tó gba 20,000 kọ́, ìgbà tó gba 20,000 kọ́ ní káyé wa bàjẹ́. Ó ti tó. Àréyàn, aṣàdélé jíṣẹ́ fún wọn náà, àbí? Wo. Èmi mú wá bá mi báyìí o. Spyro! Ro. Who is your guy? The only me walai. See as you dey like beans and rice. Saamu. Orí yín burú. Orí ọ̀tá yín orí yín burú. Mo rí yín gbẹ̀dẹ̀ lọ lẹ́ẹ̀kan tẹ́ rí di wèrè kiri. Tẹ́ ń kọlográfù orin. Wèrè wo ló kọ́ yín lónìí tẹ́ nǹkan? Àtiwọ́ náà wá ń wà tó pẹ́lẹ́bẹ́ òṣì. Ó ní wèrè ló ń kọlográfù ìrìn fún mẹ́rin ni ẹ má rìn kọjá bí o. Gbogbo ẹ̀ ni mo rí. Àwọn adébí ọ̀nì àwọn ọ̀rẹ́ èèyàn kankan, àwọn ọ̀rẹ́ èèyàn. Èmi rẹ̀ púpọ̀ nínú igbó. Bọ́lákù bàbá yín ẹ ti rógo bẹ́yìn wá ẹ ti rí bàbá jọ́nálìsì àgbẹ̀ yín torí mo ti yà yín dáadáa sórí fóònù. Àbọ̀ kí ló fẹ́ ṣe? Ayé mi náà fọlá sórí ìyẹn burú ni. Ṣé ẹ jẹ́ wẹ̀rẹ̀ ni? Ṣé ẹ jẹ́ wẹ̀rẹ̀ ni? Àbúrò kò ní dá fún yàrá yà yín. Ibi tẹ́ ẹ fẹ́ wọ̀ máa rí. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. What is this? Who is this? Saamu nù. Irú game wo lẹ ń play? Game wo wọ́n play? Sẹ́mi náà mọ̀ pé Saamu ni wọ́n pàdé lọ́nà. Ṣé mo mọ̀ ni? Saamu. What are you doing here? Mo kò rí ọ̀tá yín bàjẹ́. Mo kò nǹkan ṣọ̀tá yín. Ẹ wá gbogbo lọ́dọ̀ àdátẹ́ yìí méjèèjì ṣe ẹ̀ ń tọ́ra yín jẹ ni o. Àṣírí yín ti tú. Àkàrà yín ti tú sépo. Ẹ wo mi ò mọ bí newspaper yẹn mi ò mọ bí tó wù kí wọ́n ti lè máa publish gbogbo paper wọn. Èyí tí ò bá gbé news yín èyí tí ò bá gbé láàárọ̀ ọ̀la ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ paper. Saamu. Upon what? Upon wípé di bàbá rẹ̀ dì ní. Upon wípé ẹ̀fà àwọn ọmọ ti yín lẹ̀ lọ́kàn àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ ń wọlé dì sí wọn lọ́rùn. Wèrè kan wá lọ kọlográfù orin fún wọn sọ́bẹ̀ sí ní kọ́ káàkiri inú gbó ẹ̀dẹ̀ gbé kòkò lé wọn lọ́wọ́ ẹ̀ ní kan lọ́ máa dà síbì kan. Saamu. Everything ni mo rí. I
I see, I feel everything. And I will talk. Saamu. I will talk. Bá man yìí sọ̀rọ̀. Saamu. Tó ṣe pé ó yẹ kó máa bá arákùnrin kan mọ́ bá dúpẹ́ ni. Nípa kí ni? Wọ́n gbé dìgbàdìgbà dọ́dọ̀ mi nìyí tí wọ́n ti sọ láta. Yes. Ntí fani ká ṣe ni a ṣe táwọn ọmọ ń gbé ìkòkò tí wọ́n rè é dà síbò lómúyànmúyàn oko. Wọ́n sọ láta ni. Kọ̀dá ti kú. Alẹ́ bí oṣù. Ẹjọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín. Ẹjọ́ kí ló máa pa yín? Ikú ni. Irọ́ ló máa pa yín. Irọ́ wọ́n gbé wọn dìgbàdìgbà wọ́n bí. Alẹ́ bí oṣù lẹ́yìn. Wọ́n gbé yín dìgbàdìgbà ẹ mọ̀ pé tí wọ́n bá sọ̀yàn láta rabọ̀rabọ̀ ẹ̀ sì máa wà lára èèyàn ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àbí gétọ̀sì kan ló wà lára aṣọ yín tó ń kọ spiro yìí gétọ̀sì kan ní lára aṣọ ẹ̀yìn ẹ̀ríran gbù. Gétọ̀sì wà ń bẹ lóòótọ́. Ṣé máa wá lọ kó aṣọ dànù máa lọ kó aṣọ dànù ni. na báwọn politician gidi ṣe ń ṣe kọlẹ̀ ṣe ń ṣe yìí irọ́ kan já ẹ̀wárọ̀ mi. Ṣé máa lọ wáṣọ mi ni. Irọ́ kan tún jẹ́ ẹ̀túwárọ̀ mi. Listen, I will show you kò sí television station tí wọ́n ti ní rí torí pé mo ti rìkọ́dù ẹ̀ o. Saamu. OAFP TV YouTube channel. Saamu. On YouTube ẹ máa rí wò bẹ́ẹ̀. Hold it. Fúnra mi báyìí ni mo rí wọn 9 ni wọ́n àwọn méje wọ́n wọ red wọ́n rọrò red wọ́n wé gèlè red ẹ wá fi méjì nínú wọn ó wá rọrò white bùbá red àti gèlè red ṣáà kí mo mọ ṣẹ́tà fi ṣe. Saamu. Obìnrin méje up and down red obìnrin méjì white red. Èèfà lọ sọ bẹ́ẹ̀. Àwọn tó ẹ wò ṣẹlẹ̀ àwọn tó lo white yẹn tó lo red yẹn tó ṣe yẹn àwọn náà máa wà lókè àwọn tí wọ́n ń wọ red gẹ́gẹ́dẹ́ àwọn náà máa wà sálẹ̀ èèyàn wá ṣe kí ni àwa giant burú máa bòdì fíìmù náà máa rò pẹ́ fọ́ ìwò. Kí ló ìbúwe tó ṣe yìí. Ibi tẹ́ ẹ ti fa orí tẹ́ ẹ ti fa orí tẹ́ ẹ ti dé fìlà ó la máa lò sí pósítà yẹn màá wá lo photoshop màá lọ gbégi ògbè wọ́n máa tá sí i lórí ẹ̀ wá ṣe báyìí. Tẹ́lẹ̀ fa orí. Màá ní upcoming politician see. You don't need all this. Honestly. Take it easy. Ẹ bá máa yìí sọ̀rọ̀. Ọmọ nǹkan Saamu tó bá ya lóru èèyàn lè ràn níbù ó sì ti ya báyìí kí ló fẹ́ tó bá fẹ́ mo ṣe fún ọ. Exactly. Ẹ wo fídíò wà lọ́wọ́ mi èmi dẹ̀ lọ́rọ̀ tí mo fẹ́ sọ ọpọlọ mi ò dé dàrú bàbá rẹ̀ dire ohun tó bá fẹ́ fún mi kọ́ fún mi. Saamu èmi ni mo wà níwájú ẹ yìí tell me what you want. Ta ni yín. Wọ́n ní kí ló fẹ́. Wọ́n dẹ̀ halẹ̀ mọ́ mi ta ni yín. Kí ló fẹ́ gangan. halẹ̀ mọ́ ẹ tell me what you want. Politician ló pe àwọn babaláwo ni wọn ẹja fi mọ́tò bẹ̀rẹ̀ ẹ fi mọ́tò dì mí lẹ́nu. Fẹ́ rà. Mọ́tò ẹ fẹ́ sọ̀kan ni ẹ fẹ́ sọ̀kan ẹ̀yin tẹ́ ká ọmọ ọlọ́mọ sínú igbó ẹ̀ bẹnu jẹ́ ń gbà yẹn. Saamu. Wá débi mọ́tò ẹ pọ̀ jù. Òyìnbó burúkú kẹ́nu wọ́n ṣe bẹ́ẹ̀ ní politics lẹ́yìn fẹ́ ṣe àṣẹ babaláwo lẹ́yìn ṣe ifá gbèmí nìyí. Saamu ó tó náà. Mọ́tò ni mo fẹ́. Fẹ́ rà. Okay. Mo ní choice. Ẹ má bínú ta lè béèrè gangan because ẹ dúró tí mọ́tò látẹ̀kùn à ń bí yín pé ta lè béèrè ẹ̀ san kankan. Ẹ gbọ́ ká lẹ ń béèrè kẹ́ sọ fún wa náà àwọn ò tún dáhùn ṣé wọn ò dáhùn. Kí ni ìtumọ̀ gbogbo ariwo kí ló fa gbogbo ariwo tẹ̀ ń pa látẹ̀kùn ṣé wọ́n ní bọ̀dà Saamu làwọn ń béèrè mú dẹ̀ tí lọ pé wọ́n wá bọ̀dà Saamu ti ń bọ̀ ẹ̀dẹ̀ ń pariwo. Wọ́n ti ṣe bá wa sọ̀rọ̀. Ìgbà tó ti ní bọ̀dà Saamu làwọn ń béèrè ni bọ̀dà Saamu ń bọ̀. Come on, boss. How are you? Fine, sir. Hello. Yes, sir. Ẹ sir. Ẹ jọ̀ọ́, Saamu ni mo béèrè. Orin pọ̀ bẹ́ẹ̀ àfẹ́ tójú èèyàn. Ta ni sọ pé ó ń béèrè ní ẹ náà. Ọ̀nkú yìí ni wọ́n dé tán nípa àwọn ń béèrè yín tí mo fi wọlé wá pè yín àfi bí mo tún ṣe dé tàǹsìn tí mo tún rí mọ́tò mi tó tún ti dé tí màá yìí tún náà ń béèrè yín.
Ta ló kọ́ béèrè mi? Ọ̀nkú yìí. Ta ló tó wá béèrè mi? Máa yìí. Ẹ pẹ̀lẹ́. Sàámú, kí ló dé tó ń display? Ilẹ̀ ń ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ dùn báyìí. Sọ fẹ́ play fún yín ni ẹ̀dẹ̀ ti kùn síwájú mi kó ẹ fẹ́ jó. Kí ló tẹ̀ sọ́ mi káàkiri náà? Kí ló tẹ̀ ń wá mi káàkiri? Ẹ̀ ń rò pé bóyá ẹnu mi máa ń jò bẹ́ẹ̀ ni pé màmá máa tó fòròfòrò káàkiri. Nígbà tá a ti jọ ládéhùn, èmi ti dúró lórí àdéhùn mi. Kẹ́ ẹ má wà má déhùn yín ṣe ibi tí wàhálà bá wà nìyẹn. Àtijọ́ ládé ẹgbọ́n ẹni sùúrù. Ẹ mọ kọ́lọ̀ green, ẹ mọ blue, ẹ mọ yellow, ẹ mọ lilac. Ṣé mo bá yín sọ̀rọ̀ rẹ̀ dì? Sàámú, what's all this? Má bínú sáà ìjọ tó lọ àwọn aráàlú mi ni mò ń bá sọ̀rọ̀. Ṣé mo bá yín sọ̀rọ̀ rẹ̀ dì rí? Ṣé mo sọ fún yín pé àwọn kan wọ̀ṣọ rẹ̀ dì? Sàámú, tó bá pé o ní ojú inú ni kó lójú inú. Wọ́n ti mọ̀ pé káà tó wà nílẹ̀ yìí wọ́n ló ní káà yìí. Ẹni sùúrù alágo ní sùúrù náà ẹ jọ̀ọ́ bọ̀dá Sàámú kí ni nǹkan tẹ́ ṣe fún máa yìí tí wọ́n fi fún yín ní mọ́tò yìí ẹ sà ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣe fún yín tẹ́ fún wọn mọ́tò. Madam, you are too inquisitive. Ẹ ní gbogbo questions wọ̀nyẹn. Sàámú is a very nice person. Ó dẹ̀ deserve nǹkan tó ju eléyìí gan lọ. Gẹ́gẹ́ bí obìnrin tán ní ká máa pọ́n obìnrin lé kò ní béèrè question lọ́wọ́ mi kí n má dà o. Lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ appreciate yín ẹ ṣé gan. Ẹ gbà lọ́wọ́ mi Mr. Sàámú. Ẹ ṣé ohun tó ṣẹlẹ̀ ni pé mo ń bọ̀ sà. Ọmọ inú gbó tó wà níbi ọ̀nà Akímọ̀rin. Ṣé mo sọ̀rọ̀ rẹ́ẹ̀dì fún yín? Sàámú, no. You are a man now. Ìwọ tó yẹ kó ti wọnú mọ́tò sí kó wo go round wọnú ẹ̀ wẹ́ńjìn. Shut me up baby, kí n sọ. Ẹ jọ̀ọ́ mọ́tò ìrún mọ́tò pásítọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́tò ìjọ mọ́tò oyè o. No. Go round. Kò jù báyẹn lọ. Community púpọ̀. Bọ̀dá Sàámú a máa ṣọ̀yàyà níbi gbogbo. It's good. All right. Okay. Bímpé, ẹ jọ̀ọ́ má bínú. Mi tètè gẹ́tì ìbàlújẹ́ kí n pẹ́ ẹ jọ̀ọ́. Àwọn náà ló ń bọ̀ yìí. Kí mo gbọ́ tó sọ sí? Mo ní mi tètè gẹ́tì bíbá yìí ní sá. O sọ tẹ́lẹ̀ òtútù sọ wípé ìwọ tó jẹ́ agent tó ń mú wa bọ̀ lórí property oníkàwọn ẹgbẹ́ ẹ̀ tó kù má bínú àbáwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ni oníkan má bínú pò rántí bí mọ́ dúró agoro kí ni gbogbo wèrè iná ṣébi tó mú mi wá ni. Ẹ má bínú sá. Ṣé kò yẹ kó ti yé ẹ wípé àwọn eléyìí wọn mọ tán ṣe gbájú ẹ̀ ló máa jẹ ilẹ̀ tẹ́ fẹ́ wá tà fún mi ní company yín ẹ̀yin ń sọ fún èmi wípé ìwọ ò ń sọ wípé ò rántí ìbímọ ó dẹ̀ fẹ́ kí n dúró àbí ẹ fẹ́ gbà mí àbí ọ̀dẹ̀ ìṣí ẹ wo bí mi ní test láti ra ilẹ̀ kankan mọ́ lọ́wọ́ yín gbà tẹ́ ṣe. Hello sir. ẹ má bínú sà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé property ta ní ládùúgbò ìpọ̀ gan-an sà. Yes. So one of the properties láwọn ọ̀rọ̀ pé kó lọ bá a check òun lè fi rí lọ́nà tẹ́ fi bá a pick ẹ̀ dìbà sà. Ilẹ̀ yín lélẹ̀ àbí. Bẹ́ẹ̀ni sà. Are you very sure? Very sure sir. Ẹ dẹ̀ sure wípé document ẹ̀ wà lọ́wọ́ yín. Gbogbo document ẹ̀ ló pé sà. Sí ọ̀fù ẹ̀. Gbogbo ẹ̀ ló pé sà. Deed of agreement. Gbogbo document ẹ̀ ló pé. Are you sure? Yes sir. No problem. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ èlò ní. Ṣé bí nìkan ni àbí àti bí? No, láti bẹ̀rẹ̀ débí báyìí náà ọlá ní gbogbo bí báyìí. Láti bí débí ni. Exactly ọlá ní gbogbo bí. Èlò wá ni. So bí báyìí 7.2 million ni sà. 7.2. Bẹ́ẹ̀ ni sà.
chicken change. Ó pọ̀. Ó ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Mo máa rà bó ṣe wà yìí. Mo dẹ̀ ní irú eléyìí tó jẹ́ bíi mẹ́ta ládùúgbò yìí. Mo ní di property mẹ́ta ládùúgbò yìí. Mo fẹ́ kọ́kọ́ kí n máa gbé bẹ̀. Mo fẹ́ kọ́kọ́ kí n fi ṣe ilé aṣẹ́wó. Mo dẹ̀ fẹ́ kọ́kọ́ kí n fi rent síta. Alpha, ṣé mo lè rí àbí mi lè rí? Ṣé bá fẹ́ mi lánàá dá places? A ní káàkiri. Ikọ́ tí ẹ wà ń bẹ̀ yẹn gan téèyàn kan ti sọ owó ẹ̀. But a lè dá dúró fún yín ká stop owó ẹnìyẹn fún yín. Tẹ bá ti ready àti bá wa rà sá. Èmi, ẹ̀yin doubt èmi. Wàláì kò síye kíye tẹ́ pé tí mi ò dé rà. Àfi tí ò bá sí aṣọ rẹ́ẹ̀dì mú láyé. Torí tí aṣọ rẹ́ẹ̀dì bá ṣì wà láyé, màá máa rántí aṣọ rẹ́ẹ̀dì. Màdé máa rántí ìkòkò. Ipa àwọn kan gbé kòkò. Ẹ wo ẹ má wọlé, ẹ má jẹ́ sọ̀rọ̀ o, ẹ má jẹ́ sọ̀rọ̀ o. Ṣé màá bí wọ́n lé àbórí ẹ̀ burú ni kò ní kò everybody máa mọ tá a ṣe tì lé fi jóná. Gbà tó ṣe pé fóònù mi ti jóná, everything dẹ̀ wà lórí fóònù mi sẹpẹ́sẹpẹ́. Ẹ wo ẹ má wọlé jàre, mẹ́tẹ̀ẹ̀ta máa rà papọ̀. Ó pọ̀ jù, ó pọ̀ jù. Máa rà papọ̀. Ó pẹ́ jù àrírú ẹ̀rì kó tó wíkẹ̀ndì máa rà mẹ́tẹ̀ẹ̀ta. By the time tí gbogbo ẹ̀ bá sẹ̀tì tán tówó ìbá dé tán tí n bá tò lẹ̀ á ga ju ẹ̀ lọ. Èmi mo sọ bẹ́ẹ̀. Ibo ni property yẹn wà? Ní káàkiri àbí? Of course. Ibo ni bẹ̀yẹn wà? Ibo ni tìyẹn wà? Lẹ́gbẹ̀ẹ́. Very close to this place. Ó wà trackable. Kò sí wàhálà yín nìṣẹ́, jẹ́ kí n follow yín. Okay, sir. Kí la sọ? Mélòó? Méjì. Ọlọ́run mà ṣàánú mi kẹ́. Tẹ́lá méjì. Ẹ sà. What is it? Àwọn David ní wọ́n sọ fún àfáà rí ni sà. Fún kí ni? Say what happened? Sà, tírélà mẹ́rin tó ń bọ̀ láti Kaduna ti ní accident ní sà. Tírélà mẹ́rin Kaduna? Olúwa o! Kí ni gbogbo eléyìí Ọlọ́run? Get out, all of you, get out. Oh! Hey! What do I do? Olúwa o! Yeah. Hello? Alẹ́ bí oṣù. Kí leléyìí tó ń ṣẹlẹ̀ yìí? Kí leléyìí owó ni mo fẹ́ ní wàhálà ni mo ní problem upon problem. No. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Ẹ̀yin ni kẹ́ máa lọ fa wàhálà yín pẹ̀lú Sàámú. Ẹ̀yin ni kẹ́ lọ fa wàhálà yín pẹ̀lú Sàámú. Kí ni? Mi ìfẹ́ gbọ́ yẹn. Wàhálà yìí ti pọ̀ ju o tẹ́lá mẹ́rin again. Ọ̀rọ̀ Sàámú yìí àgbákò ni o. Torí ńgbà tí mo ti sọ pé ẹ bọ̀ fóṣù kan tẹ́ ẹ sì ti bọ̀ òun. Ó yẹ kó ti kú àbí kí nǹkan ti ṣe o. Ní ìsìn kò kú, nǹkan ò ṣiṣẹ́. Ṣé rí i pé wúwà ń bẹ̀? Ó ní láti jẹ́ wípé arébi ó ń bẹ lára ọmọ òun tàbí kó wà ní ìdílé wọn. Ẹ̀yin lẹ́ wà mọ bẹ́ẹ̀ ṣe wá gbolé wọn kan tẹ́ lọ rèé béèrè sáré bí wà ń bẹ̀ sáré bí bá wà ń bẹ̀ á tún wá mọ̀nà tá a tún gbà. Máa wá lé wọn lọ. Aláfi tó bá kú. Solution mi ni kẹ́ fún mi ká wá solution. Solution wo? Mo láfi téèyàn bá kú ẹ ní solution. Alẹ́ bí oṣù. Kò sí bọ́dún ṣe ń jọdún. Kò sí bóṣù ṣe ń lera wọn. Kò ní yẹ yín. Lórí kínú. Ẹ jẹ́ ń ṣàkọjókòó ṣépè fún yín. Ayé yín máa bàjẹ́ ni. Ìwé kí ni mo ṣe? Kẹ́rì kó lórí burúkú ni yín, ayé yìí máa bàjẹ́. Gbogbo tẹ́ ẹ̀ sọ látàtàárọ̀ tẹ́ ẹ ní kó yẹ kébè ti kú tàbí tí nǹkan ti ṣe mí. Gbogbo ẹ̀ ni mo tún gbọ́. Bí mo ṣe gbọ́ lọ́jọ́ kìíní àná nìyẹn o. But sir, àwọn ọmọbìnrin mẹ́sàn-án yẹn kí ló máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn? Gbọ́, kò sí nǹkan tí ó ṣàwọn ọmọbìnrin wọn. Àmọ́ ṣe rí ọkùnrin tó tẹ̀lé wọn wá àbẹ́nikẹ́ni tó bá bá wọn wá. Ẹ bọ̀ fún oṣù kan lẹ́ẹ̀ fi bọ́ gbogbo ń tó bá ń béèrè lẹ́ẹ̀mọ̀ fún. Lẹ́yìn oṣù kan yóò wá gbé burú gàjà. Yóò kú ni. Ó máa kú. Yóò padà kú. Kò rọrùn láti lówó. Tó bá wá kú tán èyàn ó tún máa wá là wà lálàlà bí ẹlẹ́wì odò. Ok. Yàtọ̀ sí pé mo máa là yẹn tó bá kú tán yẹn. Ṣé kò lè affect mi? Kò ní ṣe nǹkan kan fẹ́yìn. N tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin ò gbọ́dọ̀ sunkún o. Ẹ má sunkún o. Tẹ́ bá sunkún pé ẹ wá ń kàánú rẹ̀ lómi ojú yín bá kán lẹ̀. No. Kò lè sí yẹn mọ́. Kò lè séyìn mọ́. You have said it all. Níbo sórí ẹ̀wù lè dá sọ́jọ́ lẹ́yìn ni. Tó lẹ́yìn ni kí ni tí.
èmi sùúrù ìfọwọ́ mi kí lè wo. ìbàfọ̀ ya wèrè ní kí lè tiẹ̀ pẹ̀lú nǹkan tí mo wò. èmi sùúrù mo bèrè question lọ́wọ́ kí lè wo nílé yẹn. má wọlé jálọ. níbo máa lọ sọ fún wọn pé ìbàfọ̀ sórí ẹ̀ burú ni wàá lọ sọ fún tàbí pé kí ni. mo ní kí lè wo ẹ̀yẹ sọ fún mi. ìbàfọ̀ gbogbo ọkọ̀ má wọlé já kúrò bí. máa lọ sọ fún wọn tí máa pariwo. ìbàfọ̀ owó kí ni. dàgbà mo kàn fún ẹni. èmi ní kí lè wo bòdà Sàámú. orí àdìgbò dàgbà ìkejì ní tún ká ìwé. má sọ̀rọ̀. káṣá ní nǹkan tẹ̀ ń wọ̀. mo jẹ́ pàtó. ṣebí gbogbo tá a sọ lọ́jọ́ sí tí mo gbọ́ náà nìyẹn tẹ́yìn. gbábì ìyá kàná o. ọ̀tọ̀ lójú tí mo fi mú yín. Sàámú olóṣèlú lèmi pé èyí tí mo dẹrù pé nílà kàyẹ́dẹ̀ lọ́pọlọ èmi ò mọ̀ pé ritualist nìyí ó wá di pé ẹ wá bẹ̀rẹ̀ sí ní wá bí ẹ wá ń wówó òjijì àwọn adìkẹ́ ẹ máa kó àwọn ọmọ kan lọ káàkiri àwọn ọmọ ọlọ́mọ tó yẹ ká jèrè wọn ẹ wá ń kó wọn káàkiri inú igbó ẹ ń gbé kòkò lé wọn lọ́wọ́. no Sàámú no má gbàgbé ìwọ ló gba advice mi pé kí n lọ wọnà tí màá fi rí owó. ẹ gọ̀ ni tẹ́mi bá advice yín ṣé dandan ni kẹ́ ẹ gba advice mi ni. ṣé bẹ́ẹ̀mi advice yín ni pé kẹ́ ẹ wá gbogbo ọ̀nà tẹ́ ẹ máa fi wá owó tẹ́ ẹ máa fi contest. ṣé mo wá ní kẹ́ ẹ bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àbí kẹ́ ẹ bá yé èèyàn jẹ́. irú èmi yìí sì tí mi ò bá kí n ṣe òòṣà fúnra mi àbí pé bí mo smart fúnra mi tí mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ ẹ jọ ṣé mo kì bẹ́ẹ̀ bá ṣe bá yé èèyàn kan jẹ́ nìyẹn láàárín oṣù kan èèyàn yóò bá kú a máa jẹra wọn a máa kú létí wọn a máa kú létí wọn èèyàn àsìkí tí yẹn á máa pọ̀ sí ẹ wá múrú owó yẹn ẹ wá sọ pé ẹ fẹ́ fi ṣe nǹkan ẹ wá fi ṣe nǹkan yẹn ọkàn yẹn á dẹ̀ balẹ̀ pé ṣé ẹjọ́ tó bá jẹ́ bí àwọn olóṣèlú tó jẹ́ olóṣèlú gidi tó bá jẹ́ bó ṣe ń ṣe èrè ṣé wọ́n á pẹ́ lórí oyè wọn ṣé wọ́n á pẹ́ ṣé compostry ni ṣé Ọlọ́run ti kẹ́ ẹ̀yin àbọ̀lọ́wọ̀ ò kẹ́ ẹ̀yin Ọlọ́run kẹ́ ẹ̀yin tó kí lè wọ́n wá owó òjijì káàkiri fún torí. ìwọ ló encourage mi. bẹ́ẹ̀ tún ṣe sọ pé mi ni mo encourage yín yẹn orí yín ti kọ́wọ́ ó ti kọ́ wáyà ọpọlọ yín ti kọlẹ̀ pẹ̀lú tẹ̀ ṣe lẹ́yìn ẹ ti há má padà báyé jíjẹ tán ni. kí lẹ fẹ́ ṣe. wọ́n alẹ́ bí oṣù yẹn yín lẹ pè mí o kí lẹ pè mí fún o ẹ jọ tó bá jẹ́ pé torí ọ̀rọ̀ yẹn lẹ pè mí fún ajẹ́ pé nǹkan ṣe yín o kí lẹ pè mí fún o mi mọ̀. kí lẹ fẹ́ ṣe báyìí ẹ jọ. kí lẹ fẹ́ kí n tó sọ kò sí ní tá a lè ṣe mọ́ àfi tó ń bá gbà. tí bá gbà pé kí ni. àfi tó bá gbà láti kú ní ilé ayé eléyìí ó fi nítumọ̀ tóun ò fi ní kú tí ó fi rí ayé lò tó ṣe wọn bẹ ni pé kó gbà kó kú. Sàámú. ṣé gbọ́n tó sọ ṣá. mo gbọ́. wọ́n ní tí n bá gbà láti kú willingly òun láyé ìtìyín ló lè dá. àbí bẹ́ẹ̀ kọ́ bí kárẹ́yìn gẹ́gẹ́ bí kábíyèsí kárí mi bíi pé election bá ká wá sọ pé ẹ̀yìn ti kú bíi 30 days kí wọ́n á ní pé kí mi wá kú willingly ṣé bẹ́ẹ̀ náà ni. ẹ bẹ̀ mí ná ẹ bẹ̀ mí ná. please ẹ bẹ̀ mí pé kí n kú. please jọ má jẹ́ kí n kú. ẹ ní kú pé ẹ sà mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa fi etí ní òní báyìí imú yẹn á ti yọ lẹ̀ á ti yọ bọ́ kó tó di pọ́jọ́ yìí pé. òjijì ló wọlé òjijì ló wọlé wọ́n nà mí wọ́n ní kó má kú yé wọ́n nà mí gbẹlẹ́wù dà gbẹlẹ́wù wọlé wá ẹ̀yà ọba tí ń bá mi jíjẹ́ ni mo fi. tó ṣẹlẹ̀ gangan. nítorí kí ẹ bá mi wá Sàámú ẹjọ́ torí Ọlọ́run. ẹ̀kan sọ pé ká bá yín wá Sàámú ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. ẹ lè mọ ohun tó ṣẹlẹ̀ ẹ bá mi wá ní ẹjọ́ ẹ lè mọ ẹjọ́ ẹjọ́. kí ló ní orí bọ̀dà Sàámú o. ní mo ti tọ́lọ̀ bọ̀dà Gani mo orí bọ̀dà Sàámú bẹ́ẹ̀. àfikẹ́ ẹjọ́ torí Ọlọ́run. ẹjọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. mo máa kú báyìí between life and death nítorí. wẹ̀lẹ́ owó ẹ̀bí jẹ́ kìlì jẹ́. ẹ̀fílẹ̀ kò ní dẹ́ fún yín ayé yín máa bàjẹ́ ní. o tún ní gut o wá sínú ilé tèmi ṣé mo tún wá mi fún ṣé mo. ẹ rántí ọjọ́ kan tí mò ń sọ̀rọ̀ bí ẹni pé mò ń pòwe tí mo ní pé àwọn kan rẹ́ẹ̀dì tí mo lọ ẹ ti rántí arákùnrin oṣoògùn owó ni àwọn yẹn wọ́n wọṣọ rẹ́ẹ̀dì
wọ́n dẹ̀ ti sọ fún òun wípé wọn ò gbọ́dọ̀ pàdé èèyàn kankan abẹ́gbọ́ wọ́n pàdé àjọ̀nù tára àjọ̀nù ọ̀hún èmi ni ọba community mẹ́wẹ̀ẹ̀wá lọ́pàdé bẹ́ẹ̀ ni mo plan wọn ni mo ti gbọ́ mo plan fún wọn ni wọ́n wá ti wá sọ fún un wípé láàárín oṣù kan ẹni tí wọ́n pàdé yẹn máa kú ẹ má ṣe há mọ́ ikú ti rékété lórí mi ikú ti rékété lórí èmi àtẹ̀mí àtàwọn ẹbí mi kú òní kan alágbára ẹ jọ mo ṣàlàyé ọ̀rọ̀ ní mi ní ẹgbàdúrà ẹ wà á mọ tó ṣẹlẹ̀ wọ́n wá sọ fún un nígbà tí nǹkan ẹ̀ bàjẹ́ tán wọ́n wá ní wípé option méjì ló wà nílẹ̀ nínú kí èmi kú naturally kó máa jáyé lọ wíwá tó wá ń sìn ó fẹ́ wá bẹ̀bẹ̀ pé kí n kú naturally bí ẹlẹ́ṣin ọba ṣó possible ṣó possible. ẹgbọ́ ṣé sọ bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ náà. Saamu Alajo. Saamu o Saamu. Kí ni gbogbo rọ̀ dáadáa yẹn? Tí wọ́n bá ti ní small stature báyìí, wọ́n ti believe fún ọmọ kékeré nìyẹn, wọ́n lè sọ̀rọ̀ sí ẹ anyhow. Baby today máa ní sùúrù ló máa ṣe. Irú sùúrù wo nìyẹn? Kó sì ń kọ́ láti join, wọ́n ti máa stop now, nonsense yẹn Àbí now. now, àbí. Kí ni ìwọ gan wa ń sọ báyìí? Aṣọ mi pé kò mẹ́ni tó fà mí. Kò yé mi o. Ṣá máa ní. Ta ló sọ̀kò? Wèrè. Mi ò lè sáré farapa mi ò lè para mi àìlówó lọ́wọ́ kò lè pa mí lórúkọ dà ẹ má bọ̀ ẹ jẹ́ gbọ́ ẹ ṣọ́ra yìí o ajé ló gbé mi débi tí mo wà yìí o ẹ má bọ̀ ajé ẹ má para yìí o ẹ má para yìí. Ta ló ṣe ilé ìfúnmá yìí ayé má nìka o. Ṣé kì í ṣe bàbá yìí ni bọ̀dá Sàámú sọ pé bọ̀dá Sàámú sọ pé bàbá ìṣògùn owó kún kó àwọn ladies kan káàkiri kó ń gbé kòkó kiri àdúgbò or something. Àwọn ló máa jẹ́. Mo gbọ́ sí story àwọn ló máa jẹ́. Tó bá yẹ pé lóòótọ́ nìkan tẹ̀ ń sọ yìí pé bọ̀dá Sàámú sọ pé bàbá yìí ṣe oògùn owó bí Ọlọ́run ṣe dá bàbá yìí ní ọlá tó ní owó tó kí ni bàbá yìí tún wá nítorí Ọlọ́run kí ló ti jẹ́ pé téèyàn bá ti yó tó wọ́n wá máa wá bẹ́kùnbẹ́kùn kiri ewu ní ayé bàbá yẹn nǹkan tó ń sọra wọn dà ṣe bíbí la fẹ́ gbà tẹ́lẹ̀ àbí. Mi ò gbàdẹ̀ mọ́ tèmi. Àánú máa yín máa ṣe mí o. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó.